Betrayer is always betrayer. Èmi ò ń ṣe betrayer. Mo rẹ̀ ní betrayer táyé máa fi parẹ́. Eléyìí tún gbẹnu tán o. Tàfásíkò fi ohùn ránṣẹ́ sí MC Olúọmọ pé àníṣe èmi ni 001 gbogbo NURTW ní Lagos State tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó wá dojú ẹ̀ po. Ẹ má bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí. Ẹ like, ẹ comment, kẹ́sì máa bá mi share kó máa lọ káàkiri. Ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò NURTW ní Lagos State wá dojú ẹ̀ báyìí lórí ọ̀rọ̀ ipò state chairman yìí náà sì ni. Tàfásíkò ní òun ló kàn, ó lóun lọmọ tán fẹ́ lọ́wọ́lọ́wọ́, òun lẹni ayé ń fẹ́ gẹ́gẹ́ bí state chairman ní NURTW ní Lagos State tán sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ ni MC Olúọmọ náà fi àáké kọ́rí, ó lóun ò ṣetán láti fi ipò state chairman kalẹ̀. Ó wá lágbára báyìí. Bó tiẹ̀ jẹ́ wípé lóòótọ́ ni pé MC Olúọmọ ti fa Tàfásíkò lọ́wọ́ sókè pé òun ni yóò jẹ ipò state chairman ní ìpínlẹ̀ Èkó tipẹ́tipẹ́. Àmọ́ síbẹ̀síbẹ̀ MC Olúọmọ kọ̀ jálẹ̀, kò gbé mandate lé Tàfásíkò lọ́wọ́. Ẹ rí pé eléyìí tún wá gbẹnu tán. Eléyìí ló sì ti dá ọ̀pọ̀ ọ̀rọ̀ rẹpẹtẹ kalẹ̀ láàrin àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò NURTW ní Lagos State. Àwọn kan sọ wípé àníṣe Tàfásíkò làwọn fẹ́, àwọn ò fẹ́ mọ bí ó ṣe jẹ́, Tàfá làwọn bá lọ. Bẹ́ẹ̀ làwọn tí ó ń support MC Olúọmọ náà ní ṣebí bọ́ba kan ò bá kú ọba mi ò lè jẹ. MC Olúọmọ náà sì ni state chairman tí àwọn sì mọ̀ títí di àkókò yìí. Àmọ́ kí wá ló ń dá MC Olúọmọ gan dúró láti gbé mandate lé Tàfásíkò lọ́wọ́? Ìyẹn ni kò mà tí ì yé àwa o. Àmọ́ ó ti ń dogun, ó ti ń dọ̀tẹ̀ láàrin àwọn ọ̀rẹ́ ìmùlẹ̀ méjèèjì yìí. Ṣe mọ̀ pé MC Olúọmọ àti Tàfásíkò rèé tẹ́lẹ̀tẹ́lẹ̀ 5 and 6 làwọn méjèèjì ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n. Ọ̀rọ̀ àjẹpọ̀ yìí ló ti di tó ti dá ọ̀tẹ́lẹ̀ láàrin àwọn méjèèjì. Ó lágbára ohun tí pàtówó ṣàdálẹ̀ láàrin àwọn ọmọ ẹ̀dá ádámọ̀, agbára wọn gan ò ní ká. Orin ọ̀tẹ̀ lẹ́rí tí Tàfásíkò jó sí tí ń dùnnú sí tí ń jó sí tí ń kọ́ pẹ̀tàràtàrà tó sì fi styling sọ́ọ̀bù MC Olúọmọ yìí. Àwọn ló pọ̀ Tàfásíkò lè Adékúnlé, Ọlọ́run ló ṣe ti ẹni ọ̀run Àjàgùnbádé. Ilé ìwé ti kẹ o. Ẹ̀yin èèyàn wa, ǹjẹ́ ìbáṣepọ̀ tí ó tún dán mọ́rán bí ìtàtẹ̀yìnwá tó lè wáyé láàrin MC Olúọmọ àti Tàfásíkò gan bí? Torí ipò àti owó mọ̀ ti dín nǹkan, ó mọ̀ ti dájà lẹ̀, ó ti dọ́tẹ̀lẹ̀ láàrin àwọn méjèèjì yìí. Ǹjẹ́ àwọn méjèèjì gan tún lè bá ara wọn ṣe pọ̀ mọ́ gan bí? Ẹ máa fi dáhùn tiyín sí comment section. Ẹ sì má gbàgbé láti máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí. Ẹ like, ẹ comment, kẹ́ sì máa bá mi share ètò yìí kó máa lọ káàkiri. Ẹ ṣeun.